ṣó mọ̀ pé ó jẹ̀bi ikú torí kà ní ẹ́ nígbà tí wàá àtọkọ rẹ jọ fẹ́ra yín tó bá ti wípé inú ọmọ mẹ́rin tó o bí last born ní tọkọ mẹ́ta yòókù ta lè ní o sì bẹ̀rù Ọlọ́run o wọ́n tó ń yàlè ta o ká sọ wípé torọ́kọ rẹ ò gbébi tó ń gbé ló fà tó fi ń yàlè rárá o best man ọkùnrin tó bẹ́ẹ̀ sí ọkọ rẹ lọ́jọ́ wedding yín òun ló bí ọmọ fún ìkànnìọ́ aláìdáníọ́ àbí kí n sọ pé òun gangan láìdá tí ń gbọ́mọ ènìyàn tí ń gbénú ọmọ ènìyàn tó fi ń pọmọ ènìyàn láìdá ẹ farabalẹ̀ kẹ́ bá ń gbọ́rọ̀ yìí ìtàn yìí kì í ṣe àgbélẹ̀rọ àmójú mi kọ́ ló ti ṣẹlẹ̀ arákùnrin kan ni ó ṣègbéyàwó pẹ̀lú ìyàwó rẹ̀ ẹ jẹ́ ń sọ bí wọ́n ṣe pàdé fún yín ó pàdé ọmọbìnrin yìí nítòsí ilé ọ̀rẹ́ rẹ̀ ní true ọ̀rẹ́ àṣé girlfriend ọ̀rẹ́ rẹ̀ ni àṣẹńtọ̀rẹ́ rẹ̀ mọ́ ń mú dóni àwọn tí ò lọ́kàn àsọ pé òun fẹ́ fẹ́ ó wá fẹ́ mọ̀ ló máa fi gbowó lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ ó ní ó jẹ́ gbà fún ọ̀rẹ́ mi ni ó jẹ́ gbé dání ó bá ní òkè ó bá tòṣẹ́ ẹ̀fọ́ rẹ̀ ọ̀rẹ́ tó ti nífẹ̀ẹ́ ọmọbìnrin ọba jọ ń fẹ́ra wọn lérò wípé òun ti róbìnrin tó ń fẹ́ ọjọ́ ń fẹ́ra wọn ìgbà tó yá ó di fífẹ́ wọ́n fẹ́ra wọn ní ṣùlọ́kà wọ́n ṣe ìgbéyàwó kódà ọ̀rẹ́ tó jẹ́ kí wọ́n mọra wọn yìí òun ló bẹ́ẹ̀sì ọkọ lọ́jọ́ náà àṣé ọ̀rẹ́ yìí yóò jáwọ́ à ń bá obìnrin yẹn lájọṣepọ̀ obìnrin náà sì jáwọ́ kó tí wàá sọ pé wò ó ti ń fẹ́ ọ̀rẹ́ o jáwọ́ o jáwọ́ o ó jọ ń bára wọn sùn lọ kò pẹ́ kó jìnnà ọkọ ti ń process bó ṣe máa travel out ìyàwó rẹ̀ lóyún o ó sì bímọ sí ju rẹ̀ ó ṣe process travel ó dájú ló nílùú Canada ẹ̀yin tó gbẹ̀nu tán ó kọ́ yá ó dẹni tó ń wálé tó ń lọ tó bá ti wálé tíyàwó rẹ̀ bá lóyún bá fẹ́ bímọ á wá bó ṣe ń ṣe nù ó lè wálé ẹ̀ẹ̀mejì lọ́dún bó ṣe máa ń ṣe nìyẹn ńgbò yá ọmọ wọn ti di mẹ́rin ó bá fáìtì fún wọn wọ́n bá sọ wípé bóyá àwọn ọmọ ọlọ́mọ ọmọ ẹbí fẹ́ kó wá bẹ́yìn wọ́n gbọ́dọ̀ ṣe DNA fún àwọn ọmọ yìí kó tó máa kó wọn bọ̀ wọ́n bá ṣe DNA fún wọn ìwọ ìyàwó sì mọ̀ pọ̀kọ rẹ̀ kó ló lọ mọ́ abúká sọ pé ó mọ̀ ni wọ́n ṣe DNA fún wọn last born nìkan ni ọkọ ni last born nìkan lọmọ mi ọkọ ṣubú lulẹ̀ ó dákú nígbà ó dákú tó máa jí lọ hospital ló bá ní kó mú ìyàwó òun wá bóò ló ṣe ṣe ó bá ṣàlàyé fún o ó ní ọ̀rẹ́ rẹ tó jẹ́ kí n mọ̀ ọ́ èmi àti ẹ̀jọ́ ń fẹ́ra wa kí n tó pàdé ẹ̀ ìyẹn best man mi my best friend ọkọ kúrò ńbẹ̀ ó wá sí Canada padà gbàdúrà Canada físà àwọn tó ṣe ó block ẹ̀ ó ṣe gbogbo ẹ̀ kò wá sílùú Canada mọ́ ọmọ tó jẹ́ tiẹ̀ náà gan kò mú wá mọ́ nítorí pé bó ṣe dé ìlú Canada tó ń ṣe àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ ni àìsàn burúkú kọkànlú tó sì ní stroke láti bí ọdún 6 ó ti wà nípò stroke náà wọ́n ṣe o ẹ wá gbọ́ bọ́kùnrin bá sọ pé òun ò fara Nàìjíríà á dàbí ni pé kí lára Nàìjíríà ṣe fún yín tẹ̀lé ẹ̀fẹ̀ wa mọ́ bọ́kùnrin bá sọ pé òun ò trust obìnrin mọ́ a mọ̀ sọ pé obìnrin yàtọ̀ síra wọn o èmi yàtọ̀ nínú àwọn obìnrin o ẹ gbọ́ ta ló wá yàtọ̀ nínú àwọn obìnrin ta ló yàtọ̀ nínú àwa obìnrin Elédùmarè
kó ṣàánú wa ni o èmi a máa sọ fún mi pé àwa méjèèjì la jọ ń tara wa lọ́fà ó bá mi òkè ní kó ṣàánú wa ó mọ̀ jẹ́ kó fà tá à ń tara wa kó pa ara wa ẹ ṣé.